Yorùbá bọ̀ bí wọ́n mú ìdajì agbè ẹmu tàbí ajáde agbè tí wọ́n fi ránṣẹ́ sí ìdílé kan, kí ni èyí túmọ̀ sí nílẹ̀ Yorùbá? Àròkò. Àní tìjú ò mọ́ wa láti sọ èdè tiwa ní gbangba, bẹ́ẹ̀ ẹ̀rù bà wá láti gbé àṣà tiwa lárugẹ, torí pé kí ni ikán kì í tijú àmọ́lé, èèrà kì í tijú àrínà, alápàǹdẹ̀dẹ̀ kì í tijú àǹfòkiri ní gbangba ìta. Mo kí yín káàbọ̀ sí ìkànnì wa, ìkànnì The Yorùbá Social Arena, ibi tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá. Ààrẹ Mujib lórúkọ mi ní ṣókí. Abala àròkò la wà báyìí. Ibi ni a ti ń kọ́ra wa ní ọ̀nà mìíràn tí Yorùbá ń gbà sọ̀rọ̀ láì lo ọ̀rọ̀ ẹnu, ìyẹn ní ayé àtijọ́. Tí Yorùbá bọ̀ bí wọ́n mú ìdajì agbè ẹmu tàbí ajáde agbè tí wọ́n fi ránṣẹ́ sí ìdílé kan, kí ni èyí túmọ̀ sí nílẹ̀ Yorùbá? Àròkò. Bí Yorùbá bá mú ìdajì agbè ẹmu tàbí ajáde agbè tí wọ́n fi ránṣẹ́ sí ìdílé kan tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó tuntun kúrò níbẹ̀, kí ni èyí túmọ̀ sí? Èyí túmọ̀ sí wípé ìyàwó tí a fẹ́ kúrò ní ọ̀dọ̀ yín ó ti mọkùnrin kó tó délé ọkọ, tàbí wípé ìdajì ìyàwó òun la fẹ́. Ṣé rí pé Yorùbá dùn, Yorùbá lárinrin, ẹ jẹ́ á máa kọ́ra wa ní àṣà àti ìṣe Yorùbá, torí wípé kí ni ẹni bá sọ lẹ́nu ó sápò ìyàkọ́. Mi ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Orúkọ tèmi ni Ààrẹ Mujib ọmọ Ajé, omini finest, omini black, omini directional, sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà jù tí ń bo nílé mọ̀ lẹ́rù, gbẹdẹmukẹ òòṣà tí ń dẹ́rù bojo, àfínjú ọmọ Yorùbá tí ń gbélé lódùmarè, ẹ̀jẹ̀blẹ̀jẹ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Ire o.